Àwọn aládùn rèé o, kílẹ̀ ti wí. Àwọn aládùn, yes. Ilé olóyin mọ́mọ́, ilé tó gbayì. Alright. Tó tún rẹwà, bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bò. Ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o. Àwọn aládùn kájọ máa ṣeré o. Ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rèé o. Tọmọdé tàgbà ilé àwọn aládùn. Oh my God. I'm so happy. Rejoice with me. Junior. Because Junior. Olárewájú Adùn. Dúró ní sùúrù. Báwo níbi tó lọ? Very fine, ma. Junior, ìyẹn tí mo béèrè lọ́wọ́ ẹ. Me, calm down. Báwo wá ni? Wọ́n ti fún mi admission to study theatre arts in the university. Olúwa mo dúpẹ́. Olúwa mo dúpẹ́ o. Finally. Ṣé ilé ẹ̀wà mọ́mọ́ ìwà ẹ̀ máa gba gbòòrò rẹ̀ pátápátá? You know, when I step into the movie industry, I'll be like 15 men on a dead man's chest. Yay, ho, ho, on a bottle of rum. In fact, inú mi ti ẹ̀ ti dùn jù láti fún ẹ lésì. Kí ló kàn wá tí lérò pa ẹ mọ́? Ṣé wà ní the same age bracket ni? O tó mà ní. Olúwa mo dúpẹ́ o. Finally, ọkọ mi wọ school. Very much, ma. Congratulations, my dear. Thank you, ma. Pé ìwọ náà máa kàwé. Yes, ma. Bó máa padà lọ school yẹn. Ọmọ ẹ̀ wò dáadáa, má wọ̀rẹ́ ẹ̀ wò dáadáa. Bí ala máa jẹun nílé báyìí o. Kí ló dé? Junior, owó school yìí pọ̀. Owó school yìí pọ̀. Dúró, ṣé o ti pe bàbá ẹ̀ ṣá? Mo ti sọ máa pè wọ́n, mo máa sọ fún wọn. Ó bẹ́tà o. Ó bẹ́tà. Ṣé ẹ fẹ́ kí n wọ school mọ́ nítorí pé school. Rárá ọkọ mi, in fact inú mi dùn yín but aláti rò ó mọ̀ pé àti Jùmọ̀kẹ́ náà wà nílẹ̀. Ṣé torí owó school mi làwa ṣe wá ní jẹun mọ́nu lé báyìí? a máa jẹun ọkọ mi inú mi tiẹ̀ dípò tiẹ̀ ti gbẹ́lẹ̀ náà Ọlọ́run máa pèsè yókù. Àmín. Ọkọ mi. Yes ma. But all the same, congratulations my dear. Olúwa mo dúpẹ́ o, Olúwa mo dúpẹ́ o. Péjú náà padà lọ school. Àwọn ọ̀tá mi gbé. Junior mi padà lọ school. Ló tiẹ̀ máa ń ṣe mí gan náà báyìí. Mo kì í ṣọmọdé mọ́ náà. My mates already fend for themselves. Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ irú problem mo máa ń kóra mi sí báyìí. Mo kà máa pààrọ̀ owó school yẹn náà pọ̀. Owó school yẹn náà pọ̀. Hello, sir. Junior, how are you? I'm very fine, sir. O ní pé kí o kí mi àbí? Bẹ́ẹ̀ ni, sir. Mo dẹ̀ ní pé kí n sọ fún yín pé wọ́n ti fún mi ládùúgbò yẹn, sir. Congratulations, my boy. Thank you very much, sir. I really appreciate, sir. Ìjọ wa ni Yama resume. Mi ò tí mọ̀, sir. Gbogbo ẹ̀kọ́ ló yẹ kó ti find out ni. Ṣé everything wọ́n gbọ́dọ̀ máa kọ́ ẹni Junior? O tiẹ̀ fẹ́ lu ọpọlọ ẹ rárá. Tó bá tún wù ẹ́ kó forfeit admission yìí, ṣùgbọ́n you are your own. Màá make sure pé mo enroll ẹ ní mechanic workshop.
Ọlọ́run ṣe kúkú tẹ́lẹ̀ náà wọn ò ní tètè notice engine oil tó wà lára ẹ̀. Daddy, I won't, sir. I won't, sir. Ìwọ ló mọ̀ gbogbo wa nínú ilé la lọ sí university except for you tó lọ sí glorified secondary school kan pẹ̀lú owó tó lè rányàn lẹ́wọ̀n. Junior, please try láti wà serious little bit this time around. Mo try, sir. Mo try, Daddy. Mo try, but kókó work dáadáa náà ni. Omi pọ̀ jọ ká lọ ni, sir. Mo promise. Ma change. Yes, sir. Ló pàdé mi wá fà náà. Ẹ̀gbọ́n mi wà pa báwo ni things. Àìdè báwọn gbogbo ẹ̀. Ó ṣe àná mi ẹ̀ ó ṣe gan ni o. Ẹ̀gbọ́n ẹ jojú mi o. Àdúrà láti mo ṣe fún yín yẹn $500 fún mi. Pàdé mi, you get as it be, but no wahala, we get that day together, we go dey run things together, soft. Kò sí wàhálà kékeré tẹ̀ nìyẹn. Ẹ̀gbọ́n àjọ tí mo ti rí yẹn èmi kàn like yín ni. Èmi kàn gba tiẹ̀. Àṣírí pàdé mi. But ẹ̀gbọ́n wọn láwọn nǹkan tí mo fẹ́ já yín sí o. Sáyé já mi sí. Ṣé mo as a private school wọn náà package kan tá a máa ṣe ń bí. Ìwọ ṣọ́bọ̀ yá jẹ́ gbó down. As a big boy fine boy ẹ má gbé dáàdì lọ school. Gbé dáàdì lọ school kò yé mi. Ẹ máa wọ socks àti school sandal fún dáàdì ẹ máa gbé fìdí bọ́tù lé wọn lọ́wọ́ ṣó yé yín. Bàbá mi ò lè wọ socks àti school sandal àti bàbá mi ò lè mú fìdí bọ́tù. Ìlú ò lè jà fún un. Igbó ọ̀rà mo ti wà àbí omi lórí game kò yé mi. Àní ẹ máa fa omi sí dáàdì lára. Kí n fa mi sí mo ń ṣe dókítà kí n fa mi sí dáàdì. Ó ti yé mi pàdé mi kí n fa mi sí dáàdì lára. Ó ti yé mi ṣe bí àwọn ká máa wọ socks àti sandal ní rag day a máa ń ṣe ní school tí mo ti wá tẹ́lẹ̀. Èèyàn náà ni mo pè yín mo dẹ̀ ti rí pé èèyàn náà ni yín. Mo ti change. Gidi ní sìn. Ló wà láì gbọ́n but ẹ̀gbọ́n ó sì ní àwọn àti parí àwọn registration yẹn ó sì ní àwọn òwò kan tá a máa san o. Àwọn wò ni ẹ. Ẹ̀gbọ́n ló dẹ̀ ṣe báyìí bíi toilet fee ẹ mọ̀ pé private school la wà àwọn bíi motion grant ẹ bá fẹ́ ya fọ́tò gate fee bóyá fẹ́ wọlé ó ti yé yín náà. So màmá sanwó yàgbẹ́ kò yé mi àṣeyàn wò nìyẹn. Ẹ̀gbọ́n tí mo àti big boy fine boy bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá fẹ́ ya fọ́tò ní motion grant. Ok tí wọ́n ti fẹ́ ya picture pẹ̀lú àwọn girls yẹn ó ti yé mi àmọ́ wọ́n yà máa sanwó yẹn. Bóyá ẹ fẹ́ lọ lo big toilet tó make sense. Àwọn jacuzzi yẹn ó ti yé mi ó ṣe gan ni máa wọ̀ yà máa sanwó yẹn máa wá rí ẹ̀ ń school lọ́la ṣe ti gbọ́. Kò sí wa ẹ má wọrí màá tún máa explain dáadáa fún yín tó bá ti rí àwọn. Yẹ ó ṣe gan pàdé mi. Bàbá o. Ẹsẹ̀ mi wà lókè. Àṣírí. Toilet fee. Àṣírí. Ẹ kúlé o. Junior, káàbọ̀. Kí ló dé tó wá ń wò bí adìẹ tó gbé kọ́lí báyìí? Tó ṣe ń wò yìí ni. Ó bàjẹ́. Má bínú o mi. Ṣé mi ni mò ń wò bí adìẹ tó gbé kọ́lí? Má bínú. Ikú ṣe fọ́ọ̀tẹ̀. Tí àwọn boys tó ti ń toast ẹ náà ni ó ṣe ń bá mi sọ̀rọ̀ báyẹn. Àwọn boys kọ́. Àwọn boys ni. But seriously Jùmọ̀kẹ́, ó rẹ̀ mí gan lónìí o. By registration. Kó gbẹ́sẹ̀ kúrò jọ. Àní tó bá rí queue yẹn, ó gùn gan ni.
tí bá kẹ́sọ̀ pọpọlọpọ bọ̀bọ̀ kan báyìí tó kọ̀ tiẹ̀ help mi tó bá mi ṣe registration yẹn ìgbà tí wà lórí queue yẹn ti sìn. Queue ní school yín yẹn náà. ṣé o mú mi ṣeré ní báyìí sìn. Má bínú. bọ̀bọ̀ yẹn try fún mi o. ọmọ yẹn ló bá mi ṣe gbogbo registration yẹn pátápátá. Èèyàn. ṣé o dáná. Mo dáná. Mo dáná fún gbogbo ìlú. kí ni ìwúlò ẹ tó bá lè dáná báyìí sìn. Ó ti ń bínú Junior, mo sún oúnjẹ. Ó gbóòórùn aroma tó ń jáde ní kitchen. Oúnjẹ aládùn tí mò ń sè ní kitchen yẹn ṣe ló yẹ kó mú spoon kó máa jẹ aroma yẹn tó bá ti wá jẹ tán kó wá mu omi sí wò ó máa yó bámbám. tó bá dẹ̀ ní pé kí gbogbo obìnrin náwó wà á dẹ̀ náwó báyìí o. Tẹ́lẹ̀ nǹkan máa náwó. wá kú délé ọkọ ẹ wọn lé àkọ ẹ gbọ́ ló gbẹ́kọ̀. Èmi ni house help ẹ̀ àjọ lọ school. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Mommy, thank you so much. You're welcome, darling. You're welcome. wọ́n mi ṣe pé Jùmọ̀kẹ́ bàjẹ́ gan ṣá. Kí ló ṣe? ó pack plate yín ó pack tiẹ̀ kò lè gbé ti tèmi tí bá dẹ̀ ṣe fọ́ létí báyìí sẹ́yìn máa ní mo ṣe kà. Wọ́n ọ̀bí mẹ́tàlá ẹ̀dá kò fọ́ mi létí. Tí máa gba etí ẹ báyìí wọ́n ọ̀bí ẹ̀dá kò fọ́ mi létí. máa gbá ẹ̀ Ṣé dànù. méjèèjì? Junior! Ma? Sit down there. ó ń ṣe ẹ́. So, o fẹ́ nà nìyẹn o? O fẹ́ nà? ẹ wò mọ́ mi oríṣiríṣi ìgbà tí ló wà o ìgbà tèmi ẹ fún sí don't be silly ni. Àwọn ọ̀bí ẹ̀dá. Will you shut your mouth? máa gbá etí ẹ. Junior! Ṣé wàá right? Níwájú mi ló ti ṣe gbogbo nonsense yẹn. Ògò. Tó bá rẹ́ni sọ fún ẹ, ògò. Jùmọ̀kẹ́. Ma. Nǹkan tí wọn náà ṣe kù díẹ̀ káàtó. Ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́. And you have to accord him that respect. Ẹ̀gbọ́n ṣé lè máa ń wà. Shut up! Do as you're told. I'm not asking you. I am telling you. Ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́. Oh yeah, apologize. Kò dẹ̀ kọ́ abọ́ ẹ̀. Mo ní kó apologize. ẹ. Ọlọ́run jẹ́ kẹ́yìn ọmọ yìí pa mi. ọmọ ẹgbẹ́ ọ̀kan ló sọ. Ó ṣáà ti apologize. ó ní wàá rìn. ti dà. Junior. Ó lójú tì o. mo ṣe báyìí sìn. Ṣé nítorí mi ò fẹ́ bẹ́ẹ̀ wí níwájú àbúrò ẹ̀? You don't have shame. Ara àbúrò ẹ̀ náà ni gbogbo agbára ilé góńgó ẹ̀ ti máa ń le. Ṣé o mọ̀ pé gbogbo mọ́ọ̀sù tó ní ó yẹ kó máa fi protect àbúrò ẹ̀ ni? Wá ń lò lórí. Sọ fún mi, ṣé tó bá marry bó ṣe máa lo ìyàwó ẹ̀ náà nìyẹn o? mi ẹ jẹ́ mari nù. Bó ṣe ń béèrè náà rèé. tí n bá ti mari màá tọ́jú ìyàwó mi. Ààrẹ mú bẹ́ẹ̀ sọ. tí n bá ti mari máa love ìyàwó mi. Àbúrò ẹ̀ ṣe ni. Kí ló dé tó ṣe kí n kọlẹ̀ kó tó wọlé náà? má bínú jù Jùmọ̀kẹ́ ò ní believe ẹ̀ àní bọ̀bọ̀ tí mo ní pé wọ́n ẹ̀kún pẹ̀lú registration yẹn bọ̀bọ̀ yẹn fẹ́ gbowó lọ́wọ́ mi ní ṣá. Kí ló expect tẹ́lẹ̀? èmi ò bó kàn help mi ni. Ó help ẹ gan ni. Ṣé ìwọ mú lọ school kò jẹ́ house help ẹ tó fi ló help ẹ? mo mú nǹkan believe ẹ̀ bọ̀ mi ò lówó kankan tèmi lò fún bí a ti máa lè fún 500 ṣá kó fi mu drink. Kí ló sọ? mo ní mo ò lówó kankan tí mo lè fún. Junior má cheat ọmọ yẹn o, owó ẹ̀ ní kókó fún. mo ò lówó kankan tí mo à kó fún. O ò lówó ìgbà tó help ẹ o mọ̀ nísìnyí ò lówó tó fẹ́ kó fún. mo ti gbọ́ ọ àǹtí ẹ̀lẹ́. Ó dàá mo ti gbọ́. Junior! Junior! Ara oríṣiríṣi.
Junior. Ma. Ṣé tí ẹ dín ni. Bọ́sí báyìí fún mi. Quintus ni. Mo ṣe bá dáàdì ẹ̀ sọ̀rọ̀ tó ń sìn. Wọ́n dẹ̀ ń fẹjọ́ ẹ̀sùn mi pé o tún pe àwọn demanding for more money. Kí ló ṣẹlẹ̀? Sọ fún mi. Aside school fees lásán, owó kí ló tún béèrè? Mommy, see, I've tried to explain this thing to Daddy. Mo ti explain it fún wọn several times, but wọn kò gbà mí gbọ́, they try to believe me. Ohun wo kan wà tẹ́ pa gbọ́dọ̀ san. Bí kíni? One, a gbọ́dọ̀ san gate fee. Ṣẹ̀rí tí school bá ti resume from 12 a.m. to 12 p.m. Ó ní àwọn owó kan tá gbọ́dọ̀ san. So èèyàn lè rìn freely. 2, mo gbọ́dọ̀ san chair fee. Now tí wọ́n dé school mo gbọ́dọ̀ jókòó. I must sit down. 3, ma san toilet fee. Mommy, when I'm pressed, I have to use the toilet. And 4, I'm going to some other motion grant fee and some other fees that, just help me live well in school. Junior, àwọn yìí pọ̀. Bùdúró, ewu tún ní ti ogún gate fee. Ṣé tó gate ní school tí ẹ wà ni? Mommy, wàhálà private school pọ̀ o. Ó pọ̀ o. Mo mọ̀ púpọ̀, but Junior. Ma. Ẹ tún san chair fee náà. Mommy, a ṣe máa san nìyẹn. Bó ṣe wá rí the joy of it ni pé tí ẹ bá ti san lẹ́ẹ̀kan báyìí, ó ti tán nìyẹn. Session kan péré ló wà fún. So, kò sí problem. Àwọn èèyàn dẹ̀ wọ́n. But Junior. Mommy ṣe. Èmi náà lọ school o. Mommy. Mo lọ school o. Mommy ṣe. I understand the situation of things. Mo dẹ̀ mọ̀ pé our nation is under some, so I understand the economy. Mo dẹ̀ mọ̀ pé owó fi bẹ́ẹ̀ pọ̀, but I can't be asking for a reasonable amount of money. Èmi náà mọ̀ yẹn, wọ́n pé owó fi bẹ́ẹ̀ pọ̀ báyẹn. So just trust me, just 10% trust. Níbi tí ẹ dùn náà, bó ti kọ́kọ́ mọ̀ pé economy kò rọgbọ, à ń try láti san owó school yìí ni. Mo trust ẹ náà, mo ti trust ẹ tó bá jẹ́ yẹn ni mo trust ẹ. Thank you, mama. A younger mama. Oh, daddy ẹ jẹ́ explain. Sir, daddy ẹ sọ fún pé kẹ́ fún mi ní 10% trust. Wọ́n àgọ́ báyìí ti fún mi bẹ́ẹ̀. Daddy ẹ kàn jẹ́ kí n máa fi bí onírọ́ ni sá. You don't live like that. Ẹ fún mi ẹjọ́ 90 yòókù ẹ̀yẹn máa mú lọ. Okay. Disappointing. Hello, sir. Okay. 10% trust. Bẹ́ẹ̀ni sir. Thank you very much. I love you, sir. I love you too, son. I love you, sir. Yes, sir. Thank you, sir. Àwọn aládùn kájọ máa ṣeré o. Ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Junior! Ma. Bọ́sí bíbá fún mi. Bọ́sítà. Mọ́mí kí ló ṣẹlẹ̀? Bọ́sítà ìwọ́dà lẹ́nu yìí. Kí ló ṣẹlẹ̀? Èmi fúnra mi máa fọwọ́ ara mi pa ẹ́. Lẹ́nu yìí. Kí mo ṣe? Òun purọ́, ó tún jalè. Junior. Tó bá tiẹ̀ máa parọ́. Tó bá máa parọ́, ṣé mi ló yẹ kó máa parọ́ fún ni Junior? Kí mo ṣe? Kí ló ṣe? Mọ́mí ẹ calm down ní sùúrù. Kí ló ṣẹlẹ̀ gangan? Sórí ẹ̀gbọ́n ẹ̀yìn, onírọ́ ni o. Onírọ́ olè òun ni Junior yìí. Mo kàn lọ sí school ẹ̀ ni o. Mo ní kí n lọ check in kí lọ bá àwọn bọ́sà ẹ̀ sọ̀rọ̀. Kó fún mi ní list school fees ẹ̀. Bá ṣe sanwó. Kó dẹ̀ fún mi ní breakdown. Kó ṣàlàyé fún mi bá ṣe ń san need láti san owó èmi ní gate fee o, èmi ní toilet fee o, èmi ní motion ground. Jùmọ̀kẹ́, bí mo ṣe béèrè báyìí. Ìṣe ni wọ́n bú sẹ́rìn. Àwọn pípọ̀ yìí máa fi mí ṣe yẹ̀yẹ́ o. I was so embarrassed. Gate fee ṣé contact one school yẹn ni abẹ́ ṣe comment? Bèrè lọ́wọ́ ẹ̀. Ẹni tó ń wò pàkópàkó. Ìmọ̀dọ̀ náà ní ìsísọ̀rọ̀ tó. Kò bọ́ sí ibẹ̀ kó wọ́n ṣàlàyé rẹ̀. Torí ẹ̀gbọ́n ẹ̀. Mọ́mí ṣáà ní sùúrù. Pẹ̀lú adúrú owó tá a san kalẹ̀. Ṣé o yẹ kí Junior tún ṣeré ẹ̀ fún mi? Ẹ ṣáà farabalẹ̀. Mommy, but I paid those fees. This is it. I paid. Àbíkọ̀ mi wà lára ẹni. But I paid now. Ṣé wàá right? O tún máa ṣe fake receipt fún mi. Ṣé o ní pé o tún ṣe fake receipt? Mo ní mo ṣe é bọ̀ láti school ẹ̀. Ṣé mi ò gbọ́kọ̀ mi fẹ́ tí a mi gbọ́ náà? Ṣé o máa ń parí fún mi ní school ẹ̀ ni? Imagine. Wọ́n ní kò sí kan tó jọ bẹ́ẹ̀. Mo gbé. Junior, mo kàwé náà. Tí bá wà láyé láti express ara mi ò stupid now. Mo
kàwé. Abájọ tí bá ti sọ díẹ̀ mọ́mí I love you 100% guarantee and trust 10%. So gbogbo ilé ìlú fẹ́ fi mú mi. Mọ́mí ẹ ṣáà má bínú ẹ jọ̀ọ́. In fact. Mo ti kọ́kọ́ pè bàbá ẹ̀ náà kí n sọ nǹkan tí mo bá bọ̀ láti skul ẹ̀. Ó dẹ̀ jẹ́rìí ẹ̀. Mo jẹ́rìí ẹ̀. A ní nǹkan sọ sí. Junior. Hello. Toilet fee. Hello, Bobo, how far now? Sure, brother. Àwọn gbọ́n ṣọ́ ẹ̀dànù jàre kí ló ṣe báyìí sìn. Mo lè pẹ́ látàwọn ògbé fóònù mi. Wetin dey wrong you now? Ẹ̀gbọ́n Alpha now. Àní wọ́n ní pé kò sí nǹkan tó ń jẹ́ gate fee, toilet fee àti gbogbo àwọn motion ground fee tó pè fún yẹn. Ẹ̀gbọ́n ta ló sọ yẹn fún yín? Àní mo lọ sọ̀rọ̀ bọ́sà lánàá tó sọ fún yín pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ó wà lọ́fíìsì wọn lánàá. Ẹ ṣáà rí gbogbo àwọn rìsíìmù tẹ́mi àtàwọn ọ̀rẹ́ mi fún yín. Stamp tó wà bẹ́ẹ̀ wọ́n tó lù ú gbẹ̀. Gbẹ́nu sàn jàre. Wọ́n ṣe sọ fún mi pé kò sí nǹkan tó sọ òun ní pé wọ́n lu stamp lé lórí. Mo tún kó receipt jáde mo tún sọ pé wọ́n lu stamp lé lórí. Ọ̀bọ̀n mo like ẹ o. I no dey like all this kind of thing wey dey do me now. Ẹ̀gbọ́n ẹ̀yin gan kí lẹ̀ ń wá kiri kí lẹ̀ ń wá lọ sọ́dọ̀ bọ́sà. Kí ló sọ? Kò yé mi sọ nǹkan tó sọ yẹn. Ẹ wo ẹ̀gbọ́n. Kí lorúkọ yín yẹn náà? My name is Junior Adunlarewaju Akilapa. Kí ló ń ṣe? Mistake làwọn parents yín ṣe o. Ọ̀dẹ̀rìndé Abọ̀múyìwá lorúkọ yín. Kí ló sọ? Ọ̀dẹ̀. Ọ̀bọ̀n àfọ̀ àná kí ló ṣe? Mo ń gbọ́ ẹ. Ẹ wo mo ti rí àwọn tó gọ́ tó yín láyé yẹn mi ò tí ì rí o. 4th grade ní Ọlọ́run gbọ́ ẹ̀gọ́ bàjẹ́. Ẹ̀gọ́ gan. Ẹ wo ẹ wá ní right time tí mo broke. Mo dẹ̀ sáré fa omi sí yín lára. Ó yẹ yín náà. Ibù gan. Tó bá yẹ pé ẹ tètè já gan ni ilé dáàdì làbá tà next. Ọ̀bọ̀n àwọn nǹkan tó ṣe ò nice o. Mo jẹ broke. Ẹ̀yin wo ni wọ́n ní báyìí jáde kó ní ara mi jáde jọ kí ló ṣe lè báyìí sìn ó dẹ̀ rẹ́rìn. Hey, Mr. Strategy. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. Bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. Ọlọ́wọ́ ṣíbí ṣọkọ yọkọ̀tọ̀. Àrólé náà ò gbẹ̀yìn ajú ní ọ̀bọ̀bọ̀ ọlọ́pọlọ pípé bàbá rẹ̀ lọ́jọ́. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. Bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. Ọlọ́wọ́ ṣíbí ṣọkọ yọkọ̀tọ̀. Àrólé náà ò gbẹ̀yìn ajú ní ọ̀bọ̀bọ̀ ọlọ́pọlọ pípé bàbá rẹ̀ lọ́jọ́. Bóyá ọtúnmọ̀ àti mi ṣá gbà mí láyé ó tún gbà mí nínú spirit realm èmi Junior mi James Bond don't worry 20
prepare for the return of the iron monkey. Àwọn aládùn rèé o, kílẹ̀ ti wí. Àwọn aládùn, yes. Ilé olóyin mọ́mọ́, ilé tó gbayì. Alright. Tó tún rẹwà, bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ fún. Ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o.